Ẹ kú ojúmọ́ o, mò ń kí yín o. Lónìí ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2023 ogun wa yóò ṣẹ́ o, àṣẹ́gun ọ̀tá ilé àṣẹ́gun ọ̀tá òde o. Ẹ káàbọ̀ sí kókó ìròyìn láàárọ̀ òní o lórí ìkànnì Káríayé rédíò TV. Ìdòwú Akérèmí lórúkọ mi o. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tẹ́ ẹ rí yẹn, wọn kì í ṣe olùrànlọ́wọ́, wọ́n máa ń pa ìrẹ́ni o, wọn kì í ṣe aláàánú kankan o. Bíṣọ̀bù Fápè ló sọ̀rọ̀ yìí níbi ìrántí ọdún kẹjọ ti ìyá HID Awólọ́wọ̀ eléyìí tó wáyé nílùú Ṣàgámù. Alhaji Atiku Abubakar àti Peter Obi wọ́n mọ̀ tó ti wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ̀rẹ́ ilé ẹjọ́ báyìí. Wọ́n dẹ̀ tó ti kọ ẹ̀sùn tó dé 4 ní 90. Wọ́n ní ẹ wò ó, ilé ẹjọ́ tó ga jù lórí Nàìjíríà láti gbẹ̀tọ́ wa o. Ní táwọn ń fẹ́ ni wípé kí ilé ẹjọ́ fagilé ìjáwé olúborí ààrẹ Tinubu. Epo dísù ọmọ tó ń gbówó lórí báyìí. Wọ́n ní dísù yóò tún lọ sí ẹgbẹ̀rún náírà o pẹ̀lú jálá kan. Èló mú kí àwọn tó ń jẹ́ alágbàtọ́ epo wọ́n fi ń pariwo báyìí. Wọ́n ní ẹ wò ó, orí ń ta àwọn o. Lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ yíyọ ẹkùn kì í ṣe tójó à ń fi àgbàlagbà hàn lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn lọ́balọ́ba tìpínlẹ̀ Ọ̀yọ́ òní wọ́n sọ̀rọ̀ náà. Ní ìpínlẹ̀ Imo, àwọn agbébọn mọ̀ ṣekú pa àwọn ọmọ ológun, bẹ́ẹ̀ wọ́n ṣekú pa àwọn ọlọ́pàá àtàwọn èèyàn míì. Kí Ọlọ́run Elédùmarè kọ́mọ̀ máa ṣọ́ wa ni lórí ikú Mohbad. Lórí ikú Mohbad, ìfẹ̀hónúhàn ó wáyé láwọn ìlú ńláńlá o. Bákan náà làwọn òṣèré ńlá bíi Fúnkẹ́ Akíndélé, Don Jazzy òní wọ́n ti ní ẹ wò Naira Marley àwọn òṣèré olólùfẹ́ rẹ̀ máa tẹ̀lé ọmọ o, ni wọ́n bá wọn fọ́lù rẹ̀ lórí Instagram. Kò dín ní 500,000 èèyàn 500,000 olólùfẹ́ Naira Marley tí wọ́n ti jára wọn kúrò lẹ́yìn rẹ̀ báyìí o lórí Instagram handle rẹ̀. Ṣé ẹ rántí ọmọkùnrin tí ìfun rẹ̀ déédéé dàwátì ilé ìwòsàn lùtù nípínlẹ̀ Èkó? Ọmọ òun mọ̀ ti ṣe bẹ́ẹ̀ mọ̀ ti gbẹ́mìí báyìí. Àmọ́ o, àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó wọ́n ní ẹ wò ó, ẹ̀yin ọlọ́pàá ẹ lọ́ọ́ fi kélé òfin gbé dókítà tó ti ṣe abẹ fún ọmọkùnrin ọ̀hún o. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Èèwọ̀ lẹ́ẹ̀dá sí láàárọ̀ òní, èèwọ̀ ló ṣe yín ní ààrín. Lórí Káríayé ẹ tẹ̀lé wa o, lórí Facebook kẹ́ fọ́lò, lórí YouTube ẹ lọ subscribe lórí Káríayé TV. Ẹ kú kalẹ̀ òní ọ̀sán yín o, ẹ̀sìn nílò ń gbé sọnù bí èso bí ọmọ.